Portable ọmọ wa ni Portable ń bá àyàn sọ̀rẹ́ dalẹ̀ Ṣàṣù Habib ọmọ wa ni kò sí bí ará àká ṣe lè kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ tó a sì mọ̀ pé ọmọ wa ni nítorí wípé ọmọdé ni kò mọ nǹkan kan nígbà tá a fi kọ́ mọ́sálásí Central Mosque Òkè Ọ̀sà ní 27 years ago Habib ó wà níbi ọmọ ọdún mẹ́rin because ó ṣẹ̀ṣẹ̀ mark 30 years bẹ́ẹ̀ díẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé nǹkan téèyàn ò mọ̀ kò lè sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n nínú nonsense ni sense ti jáde nítorí tá a bá yọ non ẹnu ẹ̀ tá a yọ kúrò nínú nonsense a kù kí ni a kù sense sense díẹ̀ wà ń bẹ̀ ìtumọ̀ dẹ̀ ni pé kò dára ṣùgbọ́n tá a bá yọ kò kúrò nínú kò dára ó kù dára mo sọ pé mi ò kéwú nítorí pé ìgbà kan bí wa sílé kò sáàbà àkọ́kọ́ lágbègbè yìí tó lè fi dà wá sílé kéwú ihun tó fi kọ́ wa òun ni iṣẹ́ ọdẹ iṣẹ́ ìṣègùn iṣẹ́ àgbẹ̀ ìyá mi ni ìyáálé bàbá mi ṣùgbọ́n tá a bá fẹ́ ka ìyàwó tí bàbá mi fẹ́ àti àwọn side sheet èmi Alhaji Yakubu 29 wives ṣé o fúnra mi lọ rán mi lọ sílé ìwé Habib èmi tó jẹ́ bàbá o ti bú mi ṣùgbọ́n mo dákẹ́ ṣé kí n tún máa rò ó fáyé ni kò pọ́sibú ó máa ń ṣoore àwọn blọọkì tó wà ń bẹ̀ yẹn mo fi Ọlọ́run mo fi Al-Qur'an mo fi ṣe ìbúra ọmọ yìí Imam Hafiz wọn ò jọ ní àjọsọpọ̀ rí o kò dé ọ̀dọ̀ ẹ̀ rí o kò gba owó lọ́wọ́ ẹ̀ rí o ọmọ mi ni wọ́n bá mi ń lé ó ní bàbá àwọn eré àdúgbò àyẹn ó ní bàbá ó ní kí lẹ fẹ́ kí n ṣe fún yín ṣé kí n ra mọ́tò fún yín mo ní ọ̀rọ̀ mọ́tò kan ló ń ṣe mí nítorí tí mo ti ń lo mọ́tò ti lé láàádọ́ta ọdún tí ò sì bọ́dẹ̀ ní. mo ní nǹkan ló jẹ mí lógún mo ní mo ń kọ́ mọ́sálásí kan ló ń bẹ̀ yẹn bá mi dá sí i. sẹ́kù ó dẹ̀ ní kọ́kọ́ 600 blocks wá fún mi pẹ̀lú 10 bags of cement. That 10 bags of cement go to my warehouse ó ti dòkúta síbẹ̀. gbogbo ohun tẹ́ ẹ rí bẹ̀ yẹn èmi ni mo jáyẹ̀ èmi ni mo já granite gbogbo orin bíìmù tó fẹ́ fi kọ́sọ́ọ̀tì mọ́ọ̀sì yẹn gbogbo ẹ̀ ni mo ti ṣe ó wà lọ́dọ̀ ọmọ wẹ́ẹ̀dà tẹ́wò ẹgbẹ̀rún lọ́wọ́ ẹ̀ gbogbo orin yẹn lè máa bá ń bẹ̀ ṣùgbọ́n along the line ààrẹ dé mo sick from one hospital to another owó tó wà nínú àkáǹtì mi nígbà náà fẹ́ẹ̀ tó 10 million láti ẹ̀ ti fi bájẹ̀ lọ ṣùgbọ́n lọ́run ní kò rí bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ wá bẹ̀rẹ̀ pé báwo ni mọ́sálásí lè débi ó dùn mí pé Imam Salaudeen ò sí bí ẹ̀yin bàbá mi ààwẹ̀ ọdún kẹta ni mo gbà ó di 23 mẹ́tàlélógún ni mo sùn ni mo rí jìnnìjìnnì Ọlọ́run ọba Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí fa àwọn ẹ̀dá lọ ọ̀rọ̀ à ń sọ gẹ́rí wọn ń pa wọn lọ níta mi mo wá súré kúrò níta mi mo wá súré bọ̀ lókè yìí mo tún débi mo wá àwọn èèyàn mo jẹ́ ń lọ bá àwọn bàtí máa débẹ̀ wọ́n ti dòkú. mo wá bọ́ sẹ́gbẹ́ kan mo kàn ṣe láìlà ìlàlá láìlà ìlàlá in fact Ọlọ́run ọba o Al-Qur'an ni mo gbé dání yìí o
sà mi ò mọ àwọn tó ti wá mọ́ àti bàbá tó lè fi nǹkan bò ó wọ́n wá sọ wípé mọ́sálásí nìyẹn wọ́ mi lọ. ihun tí mọ́sálásí tí mo ṣe tìta mi pé mọ́sálásí iṣẹ́ ó gbọ́dọ̀ wù bí nìyẹn. ṣùgbọ́n bàtà rẹ̀ bẹ̀rẹ̀ kò sí ọ̀nà mọ́. ìyàwó mi wá sọ fún mi pé aláàjì ẹ pé aláàjì Imam Salaudeen kẹrọ àlàyé fún un. àwọn tó ní ìmọ̀ bóyá wọ́n rí nǹkan sọ ń bá pe Imam Salaudeen ń bá ní báyìí Imam Salaudeen ní àti ẹ̀dúpẹ́ fọlọ́wọ́n ọba pé nǹkan yẹn ò affect wọ́n fúnra rẹ̀ lóru. nígbà bọ́ bàbá tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà sọ́dọ̀ Ọlọ́run ọba ṣùgbọ́n Ọlọ́run sọ pé ẹ súnmọ́ wọn Ọlọ́run ọba. nǹkan tẹ́ ẹ̀dẹ̀ sọ pé rí yẹn àfi ó ti di ṣíṣe. ohun tí mọ́sálásí ń ṣe fi dé kí nìyẹn o. kí ló kàn jókòó ṣẹ́sẹ̀ ló kú ni. ṣẹ́sẹ̀ mẹ́wàá ni. mo ń sọ̀rọ̀ wájú àwọn àgbà olùgbé ìjókòó. ta ni mí nínú àwọn tó jó. ta ni mí. ihun tó ń fún àwọn alẹ́kọ̀ọ́sà òun ni ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ mi ò kéwú ṣùgbọ́n mo kàwé kúrán tó wà lọ́wọ́ mi kúrán Yorùbá ni ìgbà tí mo ti ẹ̀wá kà tí mo ti wá rí pé ọdẹ nìran mi ọdẹ ni mí tí mo wá rí ṣáàtà tí Ọlọ́run gbọ́n ọdẹ lé nínú ẹ̀ ṣáàtà bá látọrí kẹkà lórí kéje ẹran tó yẹ ká jẹ ẹran tó yẹ ká jẹ ẹran tó yẹ ká pa ẹran tó yẹ ká pa tí mo rí bẹ́ẹ̀. Mo ní the star is the limit. Nígbà tí mo lọ sí Mẹ́kà ní 1978, àtọwọ́ transport àtọwọ́ feeding is just 1,000 naira. Káàfin lọ, káàfin bọ̀. Ẹ wá mọṣẹ́ bá lọ́wọ́ bá ṣe lára mi. Mo sọ́kọ̀ ń gbà yẹn. Mi ò ká lọ́hùn sí o. nígbà tí wàá dé Màdínà owó ti tọ́ lọ́wọ́ ó tiẹ̀ ti tọ́ ní káwí. mo wá ké sọ́nà wọn ọba mo ní ìwọ ọlọ́wọ́ ọba o má jẹ́ ìtọ́rọ báárà kí n tó kú òǹdé kí n tó kú òǹbí. lọ́jọ́ Àlàmísì ni mo ké sọ́nà wọn ọba ilé ibi tá ń gbé kò ju bíi 50 meters lọ sí mọ́sálásí ànábìwá ní Màdínà. ìgbà tí ó fi wá pẹ̀lú níjọ́ Jímọ̀ tí máa fi débẹ̀ ó kúrú bíbà sí ojú títì yìí everybody ti stop mo dẹ̀ mú ìtẹ́ ìkírun mi mo dẹ̀ tẹ́ sílẹ̀ kí n tó bọ́ sórí ẹ̀ mo ti rí arákùnrin náà kúkúrú báyìí ó wọ aṣọ funfun ó wà ń bẹ̀. àrùkú àforíbalẹ̀ lẹ́ẹ̀kínní mo ń wo ìdí owó ní iwájú èmi pẹ̀lú ẹ̀. mo wá ń sọ ọkọ̀ ṣé mọ̀ pé ọkọ̀ mi dẹ̀ ti dàrú èmi tí ò sówó lọ́wọ́ ẹ̀ mo ní mi ò ní tọrọ tẹ́lẹ̀ tọ́gbẹ́ ní ìbá ń lọ màá tọrọ lọ́wọ́ ẹ̀ pé kó jọ iyekíye tó bá rí kó fún mi. mo fi Al-Qur'an mo fi ṣe ìbúra lẹ́ẹ̀ni fún gbogbo yín. bí a ṣe sálámà tó bá ń bá dẹ̀ sálámà bẹ́ẹ̀ kò sí kó ń ta kẹsíwá ó ń lọ ìlú. bí mo ṣe kọjá mi ò rí ọ̀gbẹ́ni náà mọ́. ó fi owó yẹn sílẹ̀ ńlẹ̀ mo wá mú owó yẹn mo wá bọ́ sí ẹ̀yìn ní ọ̀sán pé tí àwọn bá jalè mẹ́fà ọmọ àgbẹ̀ apẹ́ ewé ní bí ìtúndélé kí n ká pàpà àbọ̀ bí lé. Bọ́lá ìtajà ni wọ́n tó mẹ́fọ́ almost 1 hour ní òrẹ́ nìkan kan. Wọ́n fi rọ́bà bẹ́ẹ̀dì mú owó yẹn o. Ó gbọ́n papọ̀ ni. Iye tí mo mú kúrò Nàìjíríà ni mo bá nínú wa. Allahu Akbar. Wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe síyára yìí ó pọ̀. Mo wá dé kápá mo wá sọ fọ́lọ́wọ́n ọba pé ọjọ́ ẹni bí. Báyìí fi àlùbáríkà sí. Mo sì fẹ́ kọ́ ilé kọ́lé náà fún mi. Oṣù kan ni mo fi kọ́ ilé náà. Ẹ̀yin bàbá mi ẹ ti àdúrà yín gbà lórí mi. Ṣẹ́rẹ́ àdúrà tó ń ṣe ní o ti tó tèmi. Ìmáàmù yìí mi ìmọ̀ rí tẹ́lẹ̀ o. Mi ìmọ̀ rí rárá. Ìmáàmù Central Mosque Òkè Ọ̀sà ọmọ mi ni òun ló mú wa bá mi wípé ọ̀rẹ́ wọn ni alájùmọ̀ ṣe òun láìpẹ́ òun gbádùn òun dẹ̀ fẹ́ máa wá ṣàdúrà ní Central Mosque Òkè Ọ̀sà
bàbá wa ẹ kàwé kẹ́ ẹ wò ó. Ẹ wo ibi tí wọ́n ti fẹ́ ṣàdúrà ẹ̀rí pé Central Mosque kò fi ọ̀sà ni. Ó kù díẹ̀ kí àdúrà yẹn wáyé. Òun ni àáfàá wa wá bá mi tó sọ pé òun ò ní gbà wọ́n ṣe ń bẹ̀ mọ́. Òun sunkún dọ́dọ̀ ni Ọlọ́run nígbà ẹlẹ́kún. Mo ní kí ló dé? Mo ní kí ló dé? Ó ní mo ní ṣe báyìí jọ print yẹn jọ ṣe gbogbo nǹkan wọ̀nyí ni. Ó ní rárá o. Mo ní kí ni ká ṣe? Mo kọ́kọ́ wá fẹ́ sọ fún pé kó lọ sí orí yídì kó lọ sókè. Mo rí pé ilẹ̀ ìlú níbẹ̀. Mi ìdẹ̀ tí ì sọ kankan fáwọn ọ̀lú. Nígbà kọjá sókè ń bí. Bó ṣe kọjá sókè. Nígbà tó wá rí èrò tó dé. Ó ti bẹ́ẹ̀ lọ yàgò. Àṣé tó bá jẹ́ pé a gba ìmáàmù pẹ̀lú àwọn èèyàn ẹ̀ láyè kó lọ ṣe àdúrà ní Central Mosque. Ibẹ̀ ni ìbá kó lọ pátápátá. Ṣùgbọ́n àtúndẹ́ pọ́fọ́ lọ́wọ́ ọba ni. Èmi náà máa ń lọ kírun ń bẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n bá mo wọ ọbẹ̀ tí èéfín tó fẹ́ pa mí. Mo já padà nìyẹn. Èmi táre ò yá. Kí ni kí n tún máa fà símù yìí wọ́n lọ́wọ́ ọba? Báwí àkú báwí àkú dákúkú sọ̀rọ̀ gbogbo ká máa lọ sáwọn alákejì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bí lẹ́yìn ẹ ti débí láyọ̀ ẹ padà sílé láyọ̀ ẹ ní pàdé àgbákò àgbákò ò ní jẹ́ ti olówó ni yín ọlọ́lá ni yín oníyì ni yín ṣé rí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún èmi àtàfáà yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mọ́sálásí dìde tó bá ti ẹ̀ jẹ́rùn bí ẹ jẹ́ kí kírun rẹ̀ kí ló jáde láyé. Ẹ jẹ́ kí kírun rẹ̀ kí n tó sẹ́yìn ẹ̀ kí n tó jáde láyé. Ẹ̀yin bàbá mo ti sáìn ìwé kan mi ò mú dání ni fún bí kan màá dẹ̀ sọ fún yín o. Àwọn ọmọ mi ló gbà pé sí. Wọ́n ní ilẹ̀ tí mo ti fún àwọn àáfàá ní àdúgbò yìí ó ti lé ní 12 táwọn ò dẹ̀ tọ́ọ̀ṣì. Ọwọ́ ní bàbá wa àáfàá ìmọ̀ọ̀mù àlìsíbà bàbá wa bàbá ńlá bàbá àwọn bàbá yìí ló wá ń ṣe àdúrà fún mi ní every new year. Bàbá yìí gbà mí kó bọ́lẹ̀ láti yànà ológo kó fẹsẹ̀ rìn dé ọ̀dọ̀ mi. Mo wá wò pé kí ni kí n ṣe fún bàbá yìí. Wọ́n á ní kí bàbá yìí kó wá. Bàbá yìí wá mo wá débi orí ilẹ̀ kan mo ní bàbá mo ní 2 plots ló wà níbí. Mo ní tí n bá sọ wípé kẹ́ ẹ mú ẹyọ kan ṣo ẹni tó tún máa kọ́ kejì tó máa ní ẹ̀ ń dààmú òun. Ẹ mú méjèèjì bàbá ní kò sí owó lọ́wọ́ ọ̀hún mo ní mi ò gbowó lọ́wọ́ yín mo fún yín ni. Bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà bí wọ́n ń ṣàdúrà náà fún mi. Bóyá bá ti lọ bóyá pẹ́ lọ pé àdúrà yín. Èmi ò ní kó nídìí àdéhùn mi o. Imam fọkàn balẹ̀ jẹ́ ká ṣe nǹkan tó wà ń bẹ̀. Bàbá ayé yìí ti di ti yàn. Ayé yìí ti di ti yín o. Allahu Akbar. Ọjọ́ tí mo wá ní kí Imam Hafiz mo wá síbi ìwọ mú ìyáàrin yìí o máa lò bí líláàfí ìwọ mú bẹ̀yàn máa lò bí nítorí ìgbà náà líláàfí o ti ń ṣe wò ní mò ń ṣe gbogbo ẹ̀. Bí òjò ń bẹ̀rẹ̀ pẹ́pọ̀ láwọn rírí tí mo máa rí bàbá wa báwọn àfáà àgbà kan ṣe pè mí nìyẹn láti kó pé líláàfí sọ pé ilẹ̀ tóun ti rà lọ́wọ́ mi ó jẹ́ pé rìsíìtì ló kù kóun gbà mo ní mo gbé láìpẹ́ ẹ̀gbìn ọ̀gbẹ́ni balẹ̀ ẹrù ẹ mọ́ ẹ kúkú fàyíká ìmọ̀ọ́mù àti Subda ya shukya alikatiri subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.